Láńkó ọlọ́run ó tó ń rọmọ Kùránì àbí tó tó ọlọ́run o. Láńkó ọmọ bàdùbá. Àlímọ́ sọ orí bàbá rẹ o. Àlímọ́ wo bàbá rẹ. Sọrí gbogbo rẹ̀. Máàmù ẹ̀yin náà rẹ̀ wá létí. Síbi máàmù ìyá àdúníyá. Bẹ́ẹ̀ni. Ẹ dákun ẹ̀fọn láńkó láyé. Ìyá àdúníyá. Ẹ̀sìn máìkì. Àfa Láńkó ẹ̀rasa. Ọ̀kẹ́ ẹ̀rasa. Ẹ̀rasa. Ìyábọ̀ sídò ẹ̀rasa. Máa bọ̀ ń bí ẹ̀rasa. Ìmáàmù Láńkó. Yes, ẹ jẹ́ kí àwọn ọmọ olóòkú máa bọ̀. Ẹ̀yin ọmọ olóòkú ẹ máa bọ̀. This is almost after 3. Ìmáàmù Láńkó. 3 minutes after 3. Àwọn olóòkú ẹ máa bọ̀. Wọ́n ní ìdí láti ìṣẹ̀lẹ̀ máa fọ́ sí àwọn ẹjọ́ àjòkó torí Ọlọ́run ẹjọ́. Láti ẹjẹ́ ń pè wọ́n dáadáa, èmi mọ̀ wọ́n dáadáa. Fali máa bọ̀ ń ta. Fatai máa bọ̀ ń ta. Moise máa bọ̀ ń ta. Sami máa bọ̀ ń ta. Òkìkí máa bọ̀ ń ta. Ọkọ Fali máa bọ̀ ń ta. Ọkọ Sami máa bọ̀ ń ta. Ọmọ Láńkó Mistura ló ti rí bàbá ẹ. Bàbá rẹ ti ṣe o. Ọlọ́run o, a kú oríire jọ láwùúyè ìlú ayé o. Ọlọ́run o, wọ́n ti ṣe o, wọ́n fi ní kọ́rùn. All right now. Ẹ jẹ́ ká fi àsìkò yìí ká fi hand over microphone fún Ṣàbí Láńkó. Wọ́n ti bọ̀ ká fi hand over microphone. Ṣé wọn náà rí bàbá ẹ? Ṣàbí Láńkó. Kò sí káwọn kiri ẹ máa ń sìn rá kó má rìn sára wọn. Ọlọ́run o, ọmọ tẹ ya bábílẹ̀ ẹ̀yà ló ń jọ. Ṣàbí Láńkó. Bàbá ẹ ló jọ. Yes. I would like to hand over microphone to Afawa. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí hand over microphone fún Afa Sulaiman. Yes, gbogbo àwọn ọmọ. Ìmáàmù Láńkó, you are welcome, sir. Fatai nìkan ló ti wà lórí ìjókòó bí o. Ẹ̀gbọ́n Musa Dínkù olórin, you are welcome, sir. Ẹ̀gbọ́n Musa Dínkù. Ó tí mo fi jù ẹ́ lọ nìyẹn. Bàbá ni wọ́n jẹ́sẹ̀ mi, but. Ṣé ìyá bọ́ sàmọ̀dá? Ẹ máa bọ́ ṣe gbé bẹ́ẹ̀ bá kọ́ a máa jà o. Ẹ náà o, ó gbé gágá, wọ́n sẹ́ẹ̀tì ìdẹjọ́, wọ́n fẹ́ràn jẹun. Irú àwọn akáwọ̀ fẹ́ràn jẹun báyìí. So ẹgbọ́n Dẹjọ́ lélẹ̀. Bàbá Dẹjọ́. Okay, wọ́n ní bàbá Dẹjọ́ ni. Ọmọ Dẹjọ́. Àtẹ̀gbọ́n èmi lọ́mọ Dẹjọ́ tún fún mi yẹn. Ẹjọ́ ti kó àwọn ọmọ òkú máa bọ̀ ń tẹ ẹjọ́ nítorí ẹjọ́ bàbá dá yín bàbá dá. ẹjọ́ nítorí ẹjọ́ ajáde sí ilé ẹjọ́. Àwọn ọmọ òkú bá máa bọ̀. Lábẹ́ ti wà ní Ìmáàmù Láńkó ọmọọba Dubai. Tọ́fẹ́ ṣe wáàsí iwájú àwọn ọmọ òkú. Láńkó ti wà ní Princess Láńkó. Tọ́fẹ́ ṣe wáàsí lónìí. Ẹgbẹ́ inú wáàsí lónìí. Dejo Tunfulu 8 days before prayer. Lẹ́nu àfọ àwọn Láńkó. So ibẹ̀ la wà yìí o. Ẹ lọ bẹ́ẹ̀ ṣíẹ̀. Nígbà tí à ń retí àwọn ọmọ, ẹ jẹ́ ká fún àwọn èèyàn tó fẹ́ sọ̀rọ̀ láàyè torí kò ní sáàyè mọ́. Bẹ́ẹ̀ ni ilẹ̀ jà parọ́. Ọ̀gá Láńkó ẹ máa bọ̀ bísà ẹjọ́ torí Ọlọ́run. Ẹ má jẹ́ ká parọ́. Láńkó wí ilé èèyàn. Bàbá, ẹ kí àwọn èèyàn tó wá dé. Ògún níbi tí Dẹjọ́ wà kódà meeting tá a ṣe last àjọ wà ń bẹ̀ ni. Mo bá balẹ̀ pé the chairman Tampani Ikorodu local government Òjó Olówójolú ẹgbẹ́ bá mi fún wọn látẹ̀wọ́. Àtẹ̀wọ́ chairman wa wà nítòsí ń bí. Òjòjolú mo ti rí wọn tẹ́lẹ̀. Ok, tí o bá sí torí àsìkò ẹ má jẹ́ ká waste time. Ẹ jẹ́ ká pé ìkan lára àwọn ọ̀gá wa láti wá represent the interest of the state governor. Ìyáàfin Ìsúsú. We have a state representative in person of Thompson
tí wọ́n jẹ́ AGS wa Popsin Omotola, the man that speaks English with Ghanaian accent. Please, can you put your hands together for him, please? Honorable Popsin the way he speaks his English is the way that makes me love him more. The Assistant General Secretary, Tampa, Lagos State. Assistant General Secretary, Tampa, Lagos State, representing Tampa. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Mo fi àfáàní Fadilat Sheikh Muhammad Muhyiddin Ajanaballo. Mo fi kí gbogbo ẹ̀yin ará sí inú ìlú ilmi tẹ̀wà lórí ìjókòó. Ní àìgbára wa ní òkùnkùn, we really want to speak the voice of my governor, Chief Mrs. Oyewumi Susu. My name is Popsin Omotayo, AGS Lagos State. Ọ̀rọ̀ Dejo tí a bá ní ká sọ is going to take a very lengthy time. But the truth is this. Àwọn afáàní mamata ọ̀díkọ́ mọ́tò kẹyàmọ́ ẹ̀fọ́ríjì ní pé mo wọ̀ náà rọ̀ yìí. Ẹni tó bá ti kú ó ti bẹ̀rẹ̀ àlùkẹ́yàmọ̀ tí ẹ̀ nìyẹn. Gbogbo pátápátá la dẹ̀ mọ̀ pé wọ́n ní Vox Populi Vox Dei, ohun ẹ̀dá, ohun ni ohun Ọlọ́run. From what we'll be hearing about the job here today, it tells all of us, watch your back. Sallu ala nabi. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn. Ẹ pàtẹ́wọ́ fún Tampa Lagos State. Ẹ jọ̀ọ́ bá ṣe ń ṣètò yìí lọ làwọn kan ń wò wá láti London, láti US, láti Minnesota. Ìyá Jùwọ́n ní London, akí wọn. Jimmy Jaro, akí òun náà ń wò wá láti Nàìjíríà. Bákan náà, Kọ́lá Ọmọtọ́ṣọ́, àwọn kí àwọn fún àsìdẹ̀jọ náà ni. Bákan náà, Ọmọtáyọ̀ láti Minnesota, àǹkìyìn àti gbogbo àwọn èèyàn tó ń wò wá káàkiri. Orí ètò ẹ̀ náà la wà sí Dejo Tunfulu with today's prayer. Thank you. À ń fi àǹfààní kí gbogbo àwọn lọ́gàlọ́gà wọn tí wọ́n ti ọ̀gálọ́gà wa tí wọ́n ti wà ń bí. Gbogbo yín láàrin kọ̀ọ̀kan wọ́n ti ń collate orúkọ jọ. Àwọn ẹbí ló fẹ́ tó pa wà lé wa lórí bó ti ẹ̀ jẹ́ pa sọ pé ẹnìkan ló máa sọ̀rọ̀ sọ.